ká tún máa fi èyí kíra wa káàbọ̀ padà sórí ètò yín ètò wa ọ̀nà mi lètò ètò lọ́nà mi ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù tó kalẹ̀ sí agbègbè Ọ̀jọ́ nílẹ̀ Ìbàdàn. mo ṣe bí kókó báyìí láàmú wa gbogbo dùgbẹ̀dùgbẹ̀ láàmú wa kègbè ókù báyìí láàmú bọ̀n ọgbọ́n ìmọ̀ òye ẹ̀kọ́ tó máa ráyé rí kọ́ lórí ètò yín ètò ní ọ̀nà mi òun ló fi di gbajúgbajà ètò láwùjọ. Seun Aderomola mo ní kí n tó máa bẹ́ tó bọ̀ lọ́jọ́ tòní mo ṣèbà Ọlọ́run ọba mi Èdùmàrè ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ògbémọ níjà kẹrù òbò níjà Ọlọ́run ọba ìbà rẹ ni mo ṣe. Ìbà gbogbo ẹ̀yin tẹ́ ti ń sọ káwa tó máa sọ ìbà gbogbo ẹ̀yin àgbààgbà pèdèpèdè làwa wọn kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ní sí ọ̀rọ̀ sọ àwa tá a sì jẹ́ pèdèpèdè náà ká mọ̀ pèdè ká mọ̀ pèrègèdè ọ̀nà mi lètò ètò lọ́nà mi ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù tó kalẹ̀ ságbègbè Ọ̀jọ́ nílẹ̀ Ìbàdàn ibẹ̀ náà la wà. ẹ ti mọ̀ wípé lórí ètò ọ̀nà mi orí ètò yìí la ti ń ṣe àwárí ọmọ ológo orí ètò yìí la ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó mọ̀ nípa tí wọ́n gbé iṣẹ́ kan lọ́wọ́ tó sọ wọ́n di ẹni igba ojúmọ́ tó sọ wọ́n di gbajúgbajà láwùjọ. Ká tó máa tẹ̀síwájú lórí ètò lọ́jọ́ tòní ẹ jẹ́ ká kọ́ bára wa sọ̀rọ̀ ìṣítí ní ráńpẹ́. Ìmọ̀ràn mi sí ẹ̀yin ọ̀dọ́ nílé tí ẹ yan iṣẹ́ kan àbí ìkejì láàyò tọ́lọ́run ọba mi Èdùmàrè fún yín ní ẹ̀bùn yóò tí ì dówó ṣóun ló fà á tẹ́ fi ń ronú. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ọjọ́ tí a bá ga kọ́là ọkọ̀run. Yorùbá náà ló tún sọ wípé kí wúrà tó dán wúrà lànà kọjá. Kò sí iṣẹ́ tí ènìyàn fẹ́ ṣe ní orílẹ̀ ayé tí ò ní ìpèníjà kan àbí ìkejì. Kò sí bí sọ́mọ̀ ṣe fẹ́ funfun tó dúdú díẹ̀díẹ̀ á sì wà ń bẹ̀. Ìmọ̀ràn mi sáwọn ọ̀dọ́ ni wípé ẹ jẹ́ ká ní àfojúsùn lẹ́yìn àfojúsùn ká ní àforítì lẹ́yìn àforítì ká tún wá ní ìtẹríba. Ẹ bi mí pé kí nìdí ẹni tó bá ní àfojúsùn kò sí ìlàkọjá tó lè máa là kọjá nínú iṣẹ́kíṣẹ́ yòówù kó gbé lọ́wọ́. Tó bá ti ní àfojúsùn gbogbo ìdojúkọ tó bá ń rí ibi àfojúsùn rẹ ibẹ̀ lọkàn rẹ wà. Tá bá tún wá ní àfojúsùn tá tún ní ìtẹríba Yorùbá ní ìgbéraga mọ́ síwájú ìparun. Ọ̀nàkọnà téèyàn bá wà ipòkípò tí ó bá wà ohunkóhun tó bá gbé lọ́wọ́ má ṣègbéraga sáwọn tí ń bẹ wájú rẹ má ṣègbéraga sáwọn tẹjọ jẹ́ sàwáwù bóyá lọ́run tún wá gbàdúrà rẹ ju àwọn tẹjọ jẹ́ sàwáwù lọ má ṣègbéraga fún ẹnikẹ́ni. Yorùbá ní ká dọ̀bálẹ̀ fáràrá kò sọ pé ká má ga wọ́n sì ní bọ̀wọ̀ fún àwọn òbí rẹ kọjọ alẹ́ rẹ kó lè pẹ́ kò ń ṣe ìyá àbí bàbá tó bí ẹ lọ́mọ nìkan ni wọ́n wí. Lórí ètò ọ̀nà mi lọ́jọ́ tòní kì í dùn kó pọ̀ lábala ọ̀rọ̀ ìṣítí ṣókí lọ́bẹ̀ oge. Ẹ ti mọ̀ wípé orí ètò la ti máa ń gbé àwọn ẹni igba ojúmọ́ wá sórí ètò. Ẹni igba ojúmọ́ wa ta gbé wá lọ́jọ́ tòní ẹni tí gbogbo yín ti mọ̀ bí ẹ mọ owó ni. Ṣùgbọ́n kó tó wọlé ẹ jẹ́ kọ́kọ́ sọ fún bàálù kó lọ bá ń gbé wá láti pápákọ̀ òfurufú. Nígbà tí bàálù ti fẹ́ lọ gbé wá ẹja sáré kọ̀ sójú ọjà ká dé abala ọjọ́ ọjà wa. Ṣé ti mọ̀ wípé ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù ọmọ alájẹ ni wà àní ṣòwò ká má jèrè ẹ̀yà ara lé à ń bọ̀ tàbá dé àlejò wa yóò ti wà nùkúlù pẹ̀lú wa ẹ káàbọ̀. Ìtẹ́lọ́rùn bàbá ìwà ni bàbá ìwà ni ìtẹ́lọ́rùn bàbá ìwà ni ìtẹ́lọ́rùn bàbá ìwà ni bàbá ìwà ni ìtẹ́lọ́rùn bàbá ìwà ni. Kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ọ kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ọ afẹ́ni tó bá ní tòun ò tó ìtẹ́lọ́rùn bàbá ìwà ni.
ìtẹ́lọ́rùn bàbá ìwà ní sọmọrí yẹn sọ ìtẹ́lọ́rùn bàbá ìwà ní kílẹ̀ wí ń gbọ́ ìtẹ́lọ́rùn bàbá ìwà ní bàbá wà ní ìtẹ́lọ́rùn bàbá ìwà ní. kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ó kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ó afẹ́ni tó bá ní tòun ò tó ìtẹ́lọ́rùn bàbá ìwà ní. sọmọrí ẹ mọ́ gbọ́n tí mo fẹ́ sọ tí mo fẹ́ wí sétí ní sàmàpàlà mo tún dé. ìtẹ́lọ́rùn bàbá ìwà ní bàbá wà ní ìtẹ́lọ́rùn bàbá ìwà ní mo ní kílẹ̀ wí ìtẹ́lọ́rùn bàbá ìwà ní bàbá wà ní ìtẹ́lọ́rùn bàbá ìwà ní o. kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ó kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ó afẹ́ni tó bá ní tòun ò tó ìtẹ́lọ́rùn bàbá ìwà ní. bàbá ìwà ló yẹ kí ìtẹ́lọ́rùn máa jẹ́. bàbá ìwà ló yẹ kí ìtẹ́lọ́rùn jẹ́ fún kó wá. ó yá ẹ mọ́ gbọ́ná ọkùnrin tó láya nílé tó yàlé níta ìtẹ́lọ́rùn nírú wọn ò ní. ọkùnrin tó láya nílé tó yàlé níta ìtẹ́lọ́rùn nírú wọn ò ní. oríṣiríṣi àrùn ló bẹ lóde oríṣiríṣi àrùn ló bẹ lóde. ìtẹ́lọ́rùn bàbá ìwà ní kílẹ̀ wí ń gbọ́ ìtẹ́lọ́rùn bàbá ìwà ní mo ní kílẹ̀ wí ìtẹ́lọ́rùn bàbá ìwà ní bàbá wà ní ìtẹ́lọ́rùn bàbá ìwà ní mo ní ẹ sọ̀rọ̀ ìtẹ́lọ́rùn bàbá ìwà ní ìtẹ́lọ́rùn bàbá ìwà ní o. kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ó kò mà sẹ́ni tó lówà ò ṣe fún ó afẹ́ni tó bá ní tòun ò tó ìtẹ́lọ́rùn bàbá ìwà ní. so ká máa kíra wa káàbọ̀ padà látòjú ọjà ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ọmọ alájẹ ni wá mo sọ lẹ́ẹ̀kan ká tó lójú ọjà mo ní àlejò wa ẹni tí gbogbo yín mọ̀ bí ẹni mowó ni ẹni gba ojúmọ̀ ni Yorùbá ní orúkọ ọmọ nìjánu ọmọ tẹ́ bá tẹ̀ ti rí wọn ta ló sọ pé kò pọ̀ kẹ̀ opp ó pọ̀ pa Yorùbá ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tá ṣe mọ̀ wípé ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù a kì í bá wọn hèèrà rárá débi tá a máa wá èyí tí ò lọ́mọnú kí la fẹ́ fèèrà ṣe. ọ̀gá mi ẹ káàbọ̀ sáàrin wa. mo dúpẹ́ fún omi ọ̀fẹ́. ẹ ṣeun ẹ jẹ́ kí ara lé nítòótọ́ ẹni táyé ń fẹ́ ẹni táyé mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ti rí yín wọ́n ti dà yín mọ̀ ṣùgbọ́n àwọn àgbà ní ìtọ̀nà ló lọ́yọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. ẹ̀yin aráalé oore ọ̀fẹ́ ni fún mi láti wà níbí ní orúkọ tèmi náà ni Sam Ọláìtàn táyé mọ̀ sí Sam Àpàlà. Sam Àpàlà. bẹ́ẹ̀ ni. ṣe rí tí bá ń gbọ́ Sam Àpàlà Sam Àpàlà ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ Sam Àpàlà mo ní àbí ṣe Haruna Sọlá ló bí bọ̀dá ẹ̀ wọ́n ní ó dáa mo ní àǹfààní ó wà lọ́jọ́ kan tí màá ní àǹfààní tọ́lọ́run sì jẹ́ pé àǹfààní náà ó wáyé lọ́jọ́ èní so oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti bá mi sọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ṣe máa ń gbé àwọn èèyàn wá ó ní arákùnrin kan báyìí tí máa ń fi gospel kọ àpàlà gbé wá sórí ètò oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ti fi ṣọwọ́ sí mi lábẹ́ aṣọ mo ní ó dáa kí n tiẹ̀ tó mọ̀ tẹ̀síwájú ń pa béèrè mo mọ̀ pé àwọn bàbá wa Haruna Ṣọlá àwọn ipò àkà ìpínlẹ̀ Ògùn lọ́run làwọn ti wá ṣé Sam Àpàlà ọmọ bíbí ìlú bo ni Sam Àpàlà. ọmọ bíbí ìlú ti Sam Àpàlà ti wá Sam Àpàlà wá láti Ondo State tá a mọ̀ sí Àkúrẹ́ bẹ́ẹ̀ ni. Àkúrẹ́ olóyè mẹ́kun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ó dáa Sam Àpàlà oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ti fi ṣọwọ́ sí mi ṣùgbọ́n ká mọ̀ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé àwọn èèyàn ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí kí n sọ báyìí kí ni àwọn iléèwé tọ́lọ́run ọba Èdùmàrè fún Sam Àpàlà ní àǹfààní láti. àwọn pẹ̀lú oore ọ̀fẹ́ mo bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní tá a mọ̀ sí Army Barrack Grammar School nílẹ̀ Ìbàdàn bíi bẹ́ẹ̀ ni
ìyẹn àwọn ológun. Àwọn ológun. Mo sì tẹ̀síwájú lọ sí Ìbàdàn Grammar School tí mo sì lé oore ọ̀fẹ́ láti lọ sí fásitì tí sèmẹ́ǹtì gbé dunlẹ̀. Ìfáfitì. Tí sèmẹ́ǹtì gbé dunlẹ̀ ní ọ̀dọ̀ tíátíá. Mo dẹ̀ tún ṣe àwọn prógrámù kan náà mọ́ra wọn ní àwọn yunifásitì tó ṣe dáadáa. Sam Apala bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹ ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ lọ iléèwé tí sọ́mọ́tì gbé dunlẹ̀. tó gbé dunlẹ̀ dáadáa bá a ti máa ń sọ nù. Fáfitì. Kí wá ní bó ni ọ̀rọ̀ iṣẹ́ orin ṣe wá jẹ́? Ṣé ó papọ̀ ẹ̀kọ́ tẹ lọ kọ́ ní iléèwé tẹ lọ? Kò tiẹ̀ jọra wọn kankan. Ìmọ̀ ìṣirò mo lọ ṣe nílé ìwé. Ìmọ̀ ìṣirò tá a mọ̀ sí accounting. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo lọ ṣe nù. Ṣé bàbá yín kọrin ni? Bàbá mi ò kọrin o, ìyá mi kò tiẹ̀ kọrin. Bó wá ní sọrin ṣe wá jẹ́? Ṣe mọ̀ pé ẹ̀yin náà lè sọ pé orí ló mọ sí àṣelà àti pé gan-an tá a bá pè ní ẹ̀bùn lóòótọ́ nígbà tí mò ń dàgbà mo fẹ́ràn láti máa gbórin àwọn bàbá Epo Àkàrà, Àìná Ọmọwúrà, mo láìtì Haruna Ìṣọ̀lá. Mo wá wò pé kémi náà tiẹ̀ ṣe nǹkan tó yàtọ̀. Ṣe mọ̀ pé ẹ mọ̀ pé àwọn ọ̀dọ́ aláìka máa fòkè ká máa kọrin taka sùn. Ẹ mọ̀ pé kí n tiẹ̀ ṣe nǹkan tó yàtọ̀ tó jẹ́ pé yóò tiẹ̀ yàtọ̀ díẹ̀. Sí ti àwọn táwọn yẹn tiẹ̀ ṣe ká tiẹ̀ ṣe nǹkan tó yàtọ̀ ló mú mi yan pátá orin tí mò ń kọ sa. Ṣé iléèwé lẹ ti bẹ̀rẹ̀ ni? Ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ bẹ́ẹ̀ ṣe ká ní mo bá bẹ̀rẹ̀ láti iléèwé á tún ti ju bí a wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí a bá dé o. Ṣùgbọ́n ká ní mo bá bẹ̀rẹ̀ láti iléèwé ìrìnàjò tún yá díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ lọ iléèwé kókó mọ̀ mí sólórin ìwé náà mọ̀ mí sí. So mo ti kàwé mo ti lọ káàkiri tó wá bẹ̀rẹ̀ orin. Ọlọ́run tó sọ pé ojú ọ̀nà rẹ̀ káì tó tọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ̀yin ọ̀dọ́ nílé ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ láti ẹnu Sam Apala. Ẹ mọ́kàn wò pé Àpàlà ẹlòmíà ní Àpàlà wọn á ní ó lókà. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀. Ó lókà bí àṣà àwọn ọmọ ìgboro wọn á ní ó lókà. Tí ẹ bá wà ní àárín ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n bá ní pé ẹ wá kọrin ṣé kò kí ń dàbí nǹkan àtijú fún yín? Pínrín kò dàbí nǹkan àtijú pínrín torí pé ó ti yàtọ̀ dáadáa ó sì ti mú wa àwọn ibi tá a ti dé tá a ti lórí ọ̀fẹ́ láti dé orin ló gbé wa débẹ̀. Orin Àpàlà. Ẹ jẹ́ wá béèrè ìbéèrè kan níbi ẹ bá dé o. Kí ni pé ẹ gba iléèwé kọjá àti pé ẹ wá mú iṣẹ́ orin àǹfààní wo ni ìwé tẹ́ kà ló fi ṣe ìrànwọ́ fún orin tó pọ̀? Àǹfààní tó pọ̀ ni o torí pé tí èèyàn bá ìwé kéèyàn fẹ́ ta irú lásán nílùú ìwé. So orin tá a wá ń kọ ó ti jẹ́ ká ní advancement tá a mọ̀ sí ọ̀làjú láti pé tá a bá tún ṣe báyìí tá a bá gbégbà báyìí ara bíi tí ìwé ti jẹyọ nìyẹn. Creativity. Ẹ ṣé sà. Ẹ̀yin ọ̀dọ́ nílé orí ètò ọ̀nà mi a máa bára wa sọ̀rọ̀ ìṣítí torí kí ni ìtètò wà fún nìyẹn láti ṣe àwárí ògo. Ṣùgbọ́n tí èèyàn bá ní ẹ̀bùn ẹnìkan kò tó bí kéèyàn fi ìwé kó fi kún. Yorùbá ní ajá ìwòyí ló mọ ewúro ìwòyí òun ló mọ̀ ọ́n lé. Sam Apala ká tó mọ̀ tẹ̀síwájú Apala ti tọ̀dọ̀ yín Apala táwa gbọ́njú bá nígbà táwa ń dàgbà bọ̀ nígbà táwa Apala àwọn bàbá àjọ ni bí kéèyàn mọ̀ fi àyájọ́ kọ Apala bó ló ṣe wá rọrùn ṣe mọ̀ wípé àwọn wọ́n mọ̀ fi àyájọ́ mọ́ ègèdè mọ́ gbogbo ẹ̀ bó ló ṣe wá rọrùn fẹ́yìn láti mú Àpàlà tiyín láti fi gbégbá ọ̀nà gbàgbọ́dé? Nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé ìwé mímọ́ jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó ṣòro ṣe fọ́lọ̀. So tí n bá fẹ́ kọ orin tèmi mo máa ń gba ìmísí àti pé mo lè fi nǹkan tó ń lọ láti kọrin. Orin kan wà tá a ṣe tó ṣe díẹ̀ nígbà yẹn kọ́rẹ́nsì dọ́là ó ṣe ń gbéra bọ̀ ni. owó dọ́là ó ṣe ń gbéra bọ̀ ni. Ní ìsìn orin ọba nǹkan tá à ń là kọjá lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó bá mu. Ó dáa tí ìbá ní ja Yorùbá ẹ jẹ́ káwọn ará ilé náà Yorùbá ní ìtọ́wò là máa dùn. Ó dáa
nígbà náà akọrin pé kó tó dá mi sí kò gba dọ́là lọ́wọ́ mi recession láwa kò gba dọ́là lọ́wọ́ mi epo tún ti wọ́n kò gba dọ́là lọ́wọ́ mi ẹ jẹ́ ká fògo f'Olúwa òye ẹ jẹ́ ká fògo f'Olúwa everybody ẹ jẹ́ ká fèyìn f'Olúwa ọba tó dá wa láwòrán ara rẹ̀ kó tó dá ẹ sí kò gba dọ́là lọ́wọ́ ẹ kó tó dá ẹ sí kò gba dọ́là lọ́wọ́ ẹ recession láwa kò gba dọ́là lọ́wọ́ wa kò gba dọ́là lọ́wọ́ wa ẹ jẹ́ ká fògo f'Olúwa òye. Sam Àpàlà ṣe rí ìmísí tẹ̀ ń gbà wọn ẹ dákun tẹ bá fẹ́ gba ìmísí ṣé orí MTN ni ìmísí máa ń pè yín sí ni àbí orí Glo Line. yóò wà náà ni àtòkè ni ó ti wá. ibi tẹ ti ń gbà mí sùn ẹ mẹ́mí náà débẹ̀ o àdúpẹ́ fọlọ́ kò sì gba dọ́là kò gba owó náírà tó jẹ́ tilẹ̀ wa gan kó tó dá wa sí ìmísí náà ní gbẹ ìmísí náà ní gbẹ. Sam Àpàlà tábà ní ká wò ó lọ́dún méjì mẹ́ta á ti tó bí ọdún mélòó tí ẹ ti. ọmọdé là wá o abáníkàkà ní èjì ẹ̀ta abẹ̀rẹ̀ orin gan nísànsàn kò tí ì ju ọdún 8 sẹ́yìn. ọmọdé nìyí ń tòótọ́ tẹ mú níṣẹ́ pé. tá a mú ní Ìbàdàn bẹ́ẹ̀ ni. ó dáa ẹ ti wá níbi àǹfààní àti gbé tó bí àwo orin bíi mélòó jáde. agbìyànjú mẹ́ta. bẹ́ẹ̀ ni. Sam Àpàlà àwọn èèyàn tún fi oríṣiríṣi ìbéèrè wọ́n fi ránṣẹ́ sí mi ní abẹ́ aṣọ. Sam Àpàlà bí àwọn òde wo ni tí wọ́n bá fẹ́ pè yín a ti gbé àwọn olórin kan wá rí tí wọ́n sọ wípé lẹ́yìn ilé ìjọsìn o àwọn èyí lọ òde orin tó bá ti kọjá inú ẹ̀ka lẹ́bi àti bàbá àwọn ò kì í kọ ṣé irú orin bẹ́ẹ̀ lẹ́yìn náà kọ ni àbí ti yín jáde kúrò nínú ilé ìjọsìn. gbogbo bí làwa ń lọ o bàbá ní wedding à ń lọ bàbá jókòó àgbà à ń lọ bó ṣe ìkọ́mọjáde à ń lọ bó ṣe housewarming kò sí dọ́tà kì í lọ conference gan wọ́n pè wá sí. bẹ́ẹ̀ ni. Olúwa ṣeun tọ́ba ní ká bí yín bí ìrìn àjò wo ni orin tẹ̀ ń kọ ẹ́ àwọn ibo ló ti gbé yín dé bí àwọn stéètì wo àwọn ìlú wo lẹ ti ní àǹfààní àti lọ kọrin àti pé àwọn tó tún kọ bí irú orin yìí ǹjẹ́ ẹ ti ní àǹfààní àti bá àwọn ẹni bẹ́ẹ̀ pàdé. lọ́nà tó pọ̀ torí kí n má bàa fún wọn ní ìpolówó mo ti bá wọn tó kọ orin tèmi náà kọ mo dẹ̀ ti láre àǹfààní láti lọ sí àwọn ìlú kan bí kọjá kúrò lórí ilẹ̀ Nàìjíríà láti lọ kọrin because orin Àpàlà jẹ́ orin tó jẹ́ pé ó wà cultural oriented in the sense that bí a ṣe ń kọ ó bá ìgbésí ayé ènìyàn àti ẹlẹ́sìn ó ní societal value ó ní nǹkan tó mú jáde ńbẹ̀. Olúwa ṣeun Sam Àpàlà ó ń dán ó ń dùn nísìnyí ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní kò sí bí wúrà ṣe fẹ́ dán tó tí ò ní lànà kọjá ǹjẹ́ nínú iṣẹ́ orin ǹjẹ́ a ti rí ọjọ́ kan tẹ́ rú lọ́kàn pé kíní èé sọ̀nà mi ṣé ìpèníjà bẹ́ẹ̀ ti wáyé rí. ọ̀gá a máa wáyé dáadáa lọ́pọ̀ ìgbà. ẹ ṣáà wò tábà ní ká wo èyí tí tó bomi tútù sí lọ́kàn jù. ó nìkan tí ẹnìkan pè wá sí gẹ́gẹ́ bí òun ìfẹ́ tán sì fún wa a ti débẹ̀ ṣùgbọ́n bí nǹkan tí ẹ sọ pé wọ́n máa sọ pé ó lókà ẹni ẹ ò gbé tó máa kọ́ pé wá yóò ṣe àwọn ará oko wọn máa ń jó àwọn oko náà máa ń jó aṣáwò pé ká lọ yẹ wọn sí ṣùgbọ́n wọn ná ní wa ká fojú tẹ́ńbẹ́lú èèyàn àwọn ilé wọn dámọ̀ kankan ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run lénìí. ó dáa náà Yorùbá wa ní kò ní sí ọjọ́ tó fẹ́ kan tí ò ní sọ́jọ́ dùnú ọjọ́ wo nínú yín dùn jù nínú iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́. ọjọ́ tínú mi dùn jù níjọ́ tí mo kọ́kọ́ gbé àwo àkọ́kọ́ jáde. owó tẹ rí bẹ́ẹ̀ nínú yín fi dùn. iṣẹ́ ọ̀rọ̀ owó pé èmi náà tiẹ̀ lè ṣe nǹkan tiraka mo gbìyànjú. àbẹ́yàn ló kówó náà fún yín tẹ́lifíṣẹ́.
Sam Àpàlà torí àwọn ọ̀dọ́ tí wọ́n máa wò wá ńlé torí àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbọ́ wa torí àwọn ọ̀dọ́ tí wọ́n á tún máa wo ètò yìí lẹ́yìn tí ètò bá parí Sam Àpàlà ṣé ọjọ́ tẹ́ bẹ̀rẹ̀ náà lẹ ti bẹ̀rẹ̀ sí ní rówó. níbo irọ́ o kò tiẹ̀ ṣeé ṣe bẹ́ẹ̀ ìjọ tẹ̀yẹ̀ bá bèrè òkú ọ ní kọ́dún kan ló sáré máa pawó. torí àwọn ọ̀dọ́ ẹ̀sìn ìṣọwọ́ tèmi ṣe máa ń rí wọn bíi kí wọ́n bẹ̀rẹ̀ nǹkan nísìn kó sì ti máa jáwó. láíláí kò rí bẹ́ẹ̀. ayé ò sì rí bẹ́ẹ̀ Sam Àpàlà ó tún ní ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ sí mi tí n bá sì bi àwọn olólùfẹ́ wa tó ní àmọ́ béèrè Sam Àpàlà Ọlọ́run ti kádàrá kí àwọn màdámù wà nílé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ti ń sọ̀rọ̀ báyìí tí sọ̀rọ̀ dé ọ̀dọ̀ wọn wọ́n ní kò sí bí olórin àti arábìnrin rẹ̀ ńlé bí ò ṣe ní sí gbọ́nmi-sí-omi òtó torí bóun lẹ ṣe ń ṣe tí iṣẹ́ orin tí ò fi palẹ̀ lára tílé náà fi pa iṣẹ́ orin lára. ẹ ṣe àtọkùn nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé Ọlọ́run fún mi ní egun bí egun mi torí pé ẹnjìníà làwọn àwọn onímọ̀ ẹ̀rọ ni wọ́n so ó dẹ̀ jẹ́ nǹkan tó wà understanding torí inú orin náà ni láti ríra wa. ó ti yé mi báwọn ṣẹ́rí ìgbà tí mo fẹ́ béèrè ṣẹ́rí ẹ̀yin olórin ṣáyé wà fún mi láti wá kọ́ṣẹ́. ọ̀gá lẹ́yìn kí la wá kọ́ ìyá ọ̀gá wa. iṣẹ́ orin àti iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò papọ̀ ọ̀rọ̀ náà là ń sọ ṣáyé wà fún mi. ó wọnú ara wọn ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ ó wọnú ara wọn ọ̀gá o. ó yẹ kẹ́ ẹ fún wa láyé káwa náà bóyá ibi tèmi náà bá ti lọ sọ àkàrà bóyá máa rẹ́yìn kan náà tí ó tẹ̀lé mi náà lọlé. Sam Àpàlà adúpẹ́ fọlọ́ tá bá wá rí àwọn ọ̀dọ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ wò yín gẹ́gẹ́ bí tí wọ́n wò yín bí àwòkọ́ṣe torí kò sí àtọ́jọ́ tẹ́ ti ń bá bọ̀ ẹ ti ń lo oríṣiríṣi tẹ́ fi di ẹni gba ojúmọ́ tẹ́ bá débi Sam Àpàlà tẹ́ bá débi Sam Àpàlà ilé ìjọsìn Sam Àpàlà ṣé àwọn tó bá ń wò yín bí àwòkọ́ṣe kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn. nǹkan tí mo kàn máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó bá ní bóyá ó ní ẹ̀bùn láti kọrin àbí ó ní ẹ̀bùn kan ó ní pé àfojúsùn àti ìgbàgbọ́ nínú Ọlọ́run. àfojúsùn àti ìgbàgbọ́ nínú Ọlọ́run. Sam Àpàlà ó kù ìbéèrè kan tó yẹ ń bí yín ká tó kúrò ní abala ibi tí a wà ǹjẹ́ tí ẹ ní ẹni tẹ́ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe olórin. wọ́n pọ̀ o ṣùgbọ́n àwòkọ́ṣe mi ó jẹ́ bàbá wa tá a mọ̀ sí Haruna Ìṣọ̀lá torí bẹ́ẹ̀ ni blessed memory ọmọ wọn tí òun náà Alhaji náà ṣe dáadáa ṣùgbọ́n kan tí mo máa ń wò bẹ́ẹ̀ ni pé bàbá òkọ̀kẹ́dé ń kọrin lásán àwọn orin wọn máa ń ní ìtumọ̀ àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ nínú. ǹjẹ́ ti wá ní àǹfààní àti bá wọn pàdé. mi ti bá wọn pàdé o. ẹ tí ì bá wọn pàdé. ṣùgbọ́n mo pa á pàdé lọ́jọ́ kan. Ọlọ́run ó ṣe rọrùn. Sam Àpàlà a sì mọ tẹ̀síwájú ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú lórí ètò yìí ṣé mo sọ tẹ́lẹ̀ mo ní ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù ọmọ alájẹ ni wà àní ṣòwò ká má jèrè ẹ̀dá gbígbá bá dé látòjú ọjà ẹ pàdé wa ní abala fẹsẹ̀ rájò agbádá tí Sam Àpàlà tẹ mo mọ̀ pé fi kójú wá ni à ń bọ̀ ẹja sáré dójú ọjà. Òkè ńláńlá, òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dúró níwájú rẹ̀ bàbá mi òkè. Ọlọ́run ẹ ti tóbi tó, ẹ tóbi gan ni, ẹ tóbi ju ayé lọ. Òkè ńlá ńlá bàbá mi o, òkè wẹ́wẹ́, ìjì líle kò lè dúró níwájú rẹ̀.
ti tóbi tó ẹ tóbi gan ni ẹ tóbi ju ayé lọ ẹ tóbi ó jàre ẹ tóbi kábíyèsí ju ayé lọ ẹ má tóbi o ẹ tóbi kábíyèsí ju ayé lọ ẹ tóbi o ẹ tóbi ju ayé lọ. tó ká tún máa kíra wa káàbọ̀ padà láti abala fẹsẹ̀ rajó Sam Àpàlà ẹ dákun ṣé ìgbà tẹ kọ́ṣẹ́ rẹ tún lọ kọ́ṣẹ́ ijó abitaja yìí ẹ ti òjòrò ti wà náà rẹ̀ tó bá jẹ́ pé èmi náà mọ̀ ni bí màá ti rán ni sáwọn ará Ọ̀yọ́ kan máa wá bí tí ajá Ọlọ́run ṣe Ọlọ́run mọ̀ fún yín ṣe Sam Àpàlà tí wọ́n bá fẹ́ pè yín sí òde eré bó ni wọ́n ṣe lè dọ́dọ̀ yín. ọ̀nà tó fi dọ́dọ̀ wá pọ̀ wọ́n lè reach wa ní social media handle wa orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí Sam Àpàlà ní Instagram wọ́n dẹ̀ tún lè lórí Facebook náà Sam Àpàlà lórí TikTok Sam Àpàlà wọ́n sì lè pọ̀ wá sórí phone number wa 08074499455. lẹ́ẹ̀kan sí ẹ̀ka 080. bẹ́ẹ̀ ṣe máa ń kọ Àpàlà ẹ mọ̀ pé Àpàlà kì í kánjú. bẹ́ẹ̀ ni ó yá tẹ bá ti gbọ́ 08074499455. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 08074499455. Sam Àpàlà. Ọlọ́run ọba Ọlọ́run ṣeun. Sam Àpàlà ká tó mọ ẹja mọ tàtà pínṣẹ̀ lórí ètò ẹ bá wa kí àwọn aráalé kẹsì mọ bá wa dágbére fún wọn. ẹ̀yin aráalé adúpẹ́ fún ọ̀fẹ́ tí a lè pàdé lénìí èmi lọmọ yín tòótọ́ Sam Àpàlà tí a yín mọ̀ sí Sam Ọláìtàn Sam Àpàlà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi fún oore ọ̀fẹ́ yìí àti ọ̀gá iléeṣẹ́ yìí Lámúrúdù TV and News iléeṣẹ́ yóò máa gbòòrò sí ni o èbè gíga àti prógráàmù gan tó gbé mi wá tá a mọ̀ sí ọ̀nà gbogbo wa yóò máa là yóò là sí owó yóò là sí àlùbáríkà àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. mo lérò pé tàbá tún pè yín tí afẹ́fẹ́ ò báyìí ti gbé yín lọ òkè òkun ó dá mi lójú pé ẹ tún jẹ́ wa. bẹ́ẹ̀ ni adúgbò fún mi ọ̀fẹ́. tó Olúwaṣeun Adérọ̀mọ́lá mo ní kéèdùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge Olúwaṣeun adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráalé fún ìfẹ́ tẹ́ fi ń bá wa lò lórí ètò yín ètò wa ọ̀nà mi. adúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Alhaji bí òkú tó gbé ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù TV and News tó gbé kalẹ̀ ságbègbè Ọ̀jọ́ nílẹ̀ Ìbàdàn adúpẹ́ fún gbogbo ẹ̀yin tàjọ kọ́wọ́pọ̀ ṣiṣẹ́ lọ́jọ́ tòní Olúwaṣeun Adérọ̀mọ́lá lèmi jẹ́ wa níṣẹ́rẹ́ lórúkọ bàbá tó bí mi lọ́mọ Èkìtì ọmọ onírèké àgbéjó ṣùgbọ́n tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08032301739 àbí kẹjọ ìmí kẹ darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára gbogbo ibikíbi tẹ́ bá fẹ́ fẹ́ sí àti Instagram o àti TikTok o àti Facebook o Young Smart bàbá náà ni ẹyẹ méjì kì í dáṣọ. mo ní mo tún ń lọ lọ́jọ́ tòní kí mọ́ lọ ẹ̀lọ́ ẹja tó dágbére tí ò dé sàlẹ̀ omi kí mọ́ lọ lọ kọ̀ọ̀kan tó dágbére tí ò dé sàlẹ̀ odò Olúwaṣeun Adérọ̀mọ́lá àwa la ó máa wá ẹ̀yin la ó máa bá aburú ò ní ṣe yín kò ní ṣàwa náà nǹkan kan ò ní ṣẹ̀mí yín o Olúwaṣeun Adérọ̀mọ́lá mo sign out finally lọ́jọ́ tòní mo sign out finally ó dà bọ̀.